tó ìbà Elédùmarè ọba ògógó, ọba àjíkẹ́, ọba àjígẹ̀, ọba afẹ́nifẹ́re, ọba àjùwàpè, agbẹnimọ́dẹ̀yìn, àfúnimọ́ṣẹ̀rẹ̀gún, ọba alógúnlọ́lá ní ìlẹ́yẹ, ọ̀gbọ̀gbà tí gbàrà àdúgbò, àbọ̀gbà tí fi yọmọ ẹ̀nú ọ̀fìn. Ìbà. Ìbà àwọn ìyá mi òṣòròmọ̀gà, àwọn alátoríjọpọ̀ àtẹ̀dẹ́jọ́ká ti fún jòróró, àwọn táwọn ẹ̀nú omi sálánsolo, òjijì bìrí, òjijì fìrí, ọdẹ́sápò yarú, àrògìdìgbà sàkóyò ògùn, oníbàtẹ́ pèlè mọ̀jà tí ìbánijá láì fọwọ́ kan ní. Ìbà lọ́wọ́ yín àti dímù jèèyàn. Ìbà o. Láàlú ògiri òkè, ìbà lọ́wọ́ rẹ. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́, ìbà lọ́wọ́ rẹ o. Ẹ jẹ́ kí ìbà wa wá sí ìmúṣẹ. Tó eré tó bá wa láàárọ̀ yìí, ó tún lé kínkà kọjá tá à ti ń bá bọ̀. A gbọ́ àwọn ọ̀rọ̀ kan lẹ́nu àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kan tí wọ́n ní tí ń ṣẹlẹ̀ ní Kwara, wọ́n ló ní agbára. Allegedly wọ́n ní púpọ̀ náà àwọn ọba tí wọ́n jẹ láwọn apá ibi tí wọ́n ti ń jọba nílẹ̀ Yorùbá ní Kwara, láwọn ìlú Yorùbá ní Kwara, pé púpọ̀ wọn ló jẹ́ pé Emir Ìlọrin ló yàn wọ́n. Allegedly wọ́n sọ oríṣiríṣi, wọ́n sọ̀rọ̀, wọ́n fa kò mú òkun rẹ̀ yọ. Ilé yìí wá mú fura dání pé ṣé kìí ṣe pé intention láti gba gbogbo àwọn ilẹ̀ ìmọ̀ra ìní Emir and try láti dánwò, because ìbọ̀ àwọn aládẹ́ẹ̀dẹ́ ó ní wàhálà wà ní gbogbo àwọn ìlú tá a sọ yìí. Emir gan ò jáde kẹ́míà ò sọ̀rọ̀. Tẹ́ ẹ bá dẹ̀ ní pé kò ní kan lọ́rin, níjọ́ kan náà yóò padà kan lọ́rin náà. Àbí màmá clear gbogbo àwọn ìlú kéékèèké ìtàn, ìlú wo náà ni ó padà ṣẹ́kù? Ṣé kìí ṣe lọ́rin ni? Ọ̀rọ̀ náà mú fura dání o. Tẹ́ ẹ bá wọnú fọ́nrán tá a fẹ́ fi hàn yín lénìí, kò síbi tó fararọ nílẹ̀ Gbómìnà, Ìsánlú Ìsìn, títí lọ sí Ẹ̀gbẹ́ lọ Kogi, kò síbi tó fararọ gbogbo àwọn ìlú wọ̀nyí. Ẹ̀rí tòrò àgọ́, ẹ̀rí tìsín, ẹ̀rí oríṣiríṣi wàhálà. Bẹ́ẹ̀ làwọn aráàlú ń ké pe ìjọba kò sí bẹ́ẹ̀ nípa àwọn gbọ́. Bẹ́ẹ̀ mi ọlọ́pàá ṣe ń sọnù, lẹ́mí ọmọ ìlú ń sọnù. Kí wàá ní ìṣòro tí àwọn ará abẹ́rún tó kàn tó le tó báyìí, tí ìjọba fi wọ́n gún lágídí tí wọn ò dá sí, tí wọ́n ṣe bẹ́ẹ̀ nípa àwọn ò rí wọn. Wàhálà ilẹ̀ Gómìnà yìí ilé kéka o, ilé kéka lójoojúmọ́, yìí ti ń dáwọ́ wọ́ọ̀lẹ̀ báyìí. So nígbà táwọn ìlú yìí náà bá tún bẹ̀rẹ̀ sí í tú, bí àwọn ìlú bíi mẹ́wàá kan ṣe tú nílẹ̀ Gómìnà, káwọn gbogbo àwọn ìsánlú yìí náà máa tú, tíjọba sì dákẹ́. Ojoojúmọ́ àwọn aráàlú yìí wọn ò forún léjú. Báwọn obìnrin ṣe ń túbóde, bẹ́ẹ̀ làwọn ọkùnrin náà ń túbóde, lọ́mọdé ló ń túbóde. Ọ̀pọ̀lọpọ̀ ìlú yìí àwọn ọba ìlú wọn ti sá lọ. Torí táwọn agbésùnmọ̀mí bá wọlé, àwọn ọba ni wọ́n kọ́kọ́ náwó gan. Àwọn ìlú tó sì sámúlégbè tí àwọn ìlú yìí, àwọn lẹ̀rú wọn ń bà mí pé lára wọn l'Èkìtì wà, ara wọn l'Ìpínlẹ̀ Ọ̀ṣun wà. Kékeré ìgbà ìtapọ̀rọ̀ alẹ́ tí ń gbúrò wọn náà nípínlẹ̀ Ọ̀ṣun díẹ̀díẹ̀. Ṣé pàjọba ó ka níbi tá à ń bọ̀rọ̀ yìí lọ? Ṣé pàjọba máa ka? Ọ̀rọ̀ yìí ó ti di kànpá o. Ọ̀rọ̀ yìí ti di kànpá. Gbogbo ọ̀nà tẹ́ bá lè bá wa gbégbà, àti péjọba, àti pé ọ̀tọ̀kùlú ìlú, àti pé olóṣèlú ìlú, kò sẹ́nibọ̀dì tó rágbára sà lórí wàhálà tó wà nílẹ̀ yìí. Táwọn ọmọ ìlú bá wá dìde sí kinní yìí fúnra wọn,
tán bẹ̀rẹ̀ sí ní fà ládìgbọ̀n ìjọba náà níjọba wà á rí pọ́nmọ́ ìlú òsè dáadáa àbá àrílẹ̀ tí ń ṣẹlẹ̀ ń Katsina ṣáà àrílẹ̀ tí ń ṣẹlẹ̀ ń Katsina tó jẹ́ pé ojoojúmọ́ lẹ̀ ń wo àwọn báńdíìtì lẹ̀ ń wọ ẹ̀wọ̀n wọn ká tẹ̀ ń dà wọ́n papọ̀ máràlú ẹ̀ lẹ̀ forí jì wọ́n ibi tá a ti ká àdánwò nìyẹn ibi tí èdè wa ò ti jọra wọn nìyẹn tá a fẹ́ ń pariwo lójoojúmọ́ táwọn kan ń pariwo pé àwọn ò lọ ní àwọn ò bá wọn ìlú kan ṣe mọ́ nígbà tí wọ́n bá rí ẹni tó yẹ kí wọ́n bá wí tí ò rẹ́ni bá wí tó jẹ́ pé ẹ̀ padà ń da ọmọ pọ̀ tọ́ ni ẹ̀ lẹ́ ń kọ́ ọmọ lòpọ̀ bọ́ ẹ̀ ń kó báńdíìtì ẹ̀ ń dàpọ̀ máwọn èèyàn gidi láàrin ìlú a ṣe ń pariwo lójoojúmọ́ pé ewu wà ń bẹ síbẹ̀síbẹ̀ wàhálà yìí ò tán wàhálà yìí kò tán màá máa wọn fọ́nrán yẹn wá lọ́lọ́kan òjọ̀kan ẹ lọ wo fọ́nrán bíi tí ẹ̀gbọ́n Fárótìmí ti sọ̀rọ̀ ẹ̀gbọ́n Délé Fárótìmí fọ́nrán yẹn ò ju ìṣẹ́jú mélòó kan lọ ẹ gbọ́ nǹkan tán rọra sọ ẹ rí nǹkan tán sọ ń bẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí ẹ̀gbọ́n Délé Fárótìmí sọ nípa ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí gbogbo bí ẹnìkan ṣe gbìyànjú nínú àwọn ológun tó sapá sasẹ̀ tó kọ gbogbo orúkọ wọn ṣèwádìí kínníkínní gbogbo àwọn orúkọ àwọn tí wọ́n wà lẹ́yìn tàjẹ́ ìwà bàjẹ́ ìṣẹ́mọ́ lórí wọ́n gbé lọ síwájú Buhari ní 2016 dè ní ìjọba ò sọ orúkọ wọn dọ́là ìjọba kò kí ẹ̀ láti dárúkọ wọn dọ́là àṣẹlá wà lábẹ́ ìjọba táwọn èèyàn bá wá gbégbèsè kan àwọn èèyàn yẹn lẹ́ẹ̀ mọ̀ lé kiri ẹ̀ mọ̀ wá wọn kiri ẹni bá sọ̀rọ̀ jù ẹ̀ mọ̀ lé kiri ẹ̀ mọ̀ fi DSS wá kiri àwọn tí wọ́n ń pààyàn lójoojúmọ́ tẹ̀mí èèyàn ń bọ́ lọ́wọ́ wọn lójoojúmọ́ ẹ̀ rí nǹkan ṣe sí adé pariwo sódìgbà tó orílẹ̀-èdè bá tí gbogbo ẹ bá tán lójijì gbanilọ́kàn yóò tó balẹ̀ ẹ gbọ́ títí bọ̀dá Fárótìmí. The terrorists would come. There should be a form of intelligence. The Nigerian military would come and disarm local population first. Yeah. They would disarm the local population. Oh, not true. In fact, what my friends in the Middle Belt have told me is that they have learned that once the military come around searching house to disarm local populace, even take their dang guns, they know that the Fulanis are coming behind. That is the level of complicity that you have. So, well, then I've been vindicated. It's not just you. Somebody came to national TV, Commodore Lawumi. You don't see spooks, military spooks. You don't have spies. You don't see them in daytime. That's not somebody you find on national TV. But the man was sufficiently alarmed by our security circumstances that he sat down in the TV channel, at the TV station of channels. Yes. And he said it on national TV that there are Boko Haram sponsors sat in the president's cabinet, and he had submitted a list of these persons to the president since 2016 and nothing had happened. And we are still talking about a suspicion. ṣe rí báyẹn láti 2016 ni wọ́n ti rí àṣírí àwọn tí ń ṣagbódegbà fáwọn onísùnmọ̀mí wọ́n wá mú wá sọ́dọ̀ ìjọba láti 2016 pé lágbájá wà ń bẹ làkàṣègbè wà ń bẹ tàmẹ̀dù wà ń bẹ kúsàǹgbà wà ń bẹ ẹ wàá rí nǹkan kan ṣe sọ̀rọ̀ wọn títí tó fi dòní ẹ wá wo ohun tí ìlú ti dà báyìí ṣùgbọ́n bíi tẹ́ ẹ dájú dé ọ̀rọ̀ 2027 ló ń kẹ́yìn lára tí ọmọ orílẹ̀-èdè yìí bá gbọ́n kò yẹ ká jẹ́ kí campaign wáyé nílùú yàfi tẹ́ ẹ bá mú ọ̀rọ̀ security wá sí ìmúṣẹ tọ́ra ara àdéhùn tẹ́ ẹ ṣe lọ ní ìjọ òní nìyẹn pé life and property ó máa wà secured ara promise and fail yín ni
tẹ́ ẹ̀ bá ti wá mú wá sí ìmúṣẹ kò yẹ ká jẹ́ kí ìbò wáyé ní 2027 lórílẹ̀‐èdè yìí pẹ̀lú nǹkan tá à ń kojú ìlójoojúmọ́ tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ lè fi ojú wa ṣe bí ẹ lè fi hàn. ṣùgbọ́n ẹni bá gbé wúrẹ́ tó gbé yọ̀ láàrin ọjà kí á ní ìjọba òsàrí dájọ́ rẹ̀ àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀ fi wọ́n lẹ̀ kó máa lọ free sáà wá ti àdájọba Nàìjíríà mọ́ ni ìjọba mọ́niṣe ní àṣenitánbánidárò ìjọba tí ò nítumọ̀ táwọn èèyàn bá wá ń kọ̀ndẹ́mù yín tán sọ̀sọ̀kúsọ ẹni náà ti dọ̀tá yín nìyẹn tẹ́yìn gan sì mọ̀ pé ẹ̀ ṣe the needful nítorí yẹ kẹ́ ṣe faraàlú ẹ̀ ṣe àfi kẹ́ ẹ fi ayé ní àwọn èèyàn lára àfi kẹ́ ẹ fayé ní àwọn èèyàn lára. ẹ lọ wo nǹkan tí ń ṣẹlẹ̀ ní St. Louis ẹ lọ wo tí ń ṣẹlẹ̀ ní Òrò Àgọ́ ẹ lọ wo tí ń ṣẹlẹ̀ ní Ẹ̀gbẹ́ ẹ lọ wo tí ń ṣẹlẹ̀ ní gbogbo àwọn ilẹ̀ gómìnà ẹ lọ wo tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ lọ wo nǹkan táwọn agbésùnmọ̀mí ń fojú wọn rí lójoojúmọ́ ẹ lọ wò ó ẹ wò kẹ́yìn náà mọ táwọn èèyàn pass through níbẹ̀ ẹ lọ wò ó ṣé bá ṣe máa bá a lọ́nu ṣé n tá a máa pè nílùú rẹ̀ ṣé n tá a máa pè nílùú rẹ̀ ṣé n tá a máa jókòó tì rèé tá a máa sọ pé à ń retí ìjọba ṣé n tá a máa jókòó tì rèé mo dẹ̀ ń pariwo mo láti 1960 àti 1960 kò sí ètò àlàáfíà lórílẹ̀‐èdè Nàìjíríà kò sí ìgbádùn kò tí ì sẹ́nìkan tó lè fọwọ́sọ̀yà pé ìgbádùn tí mo gbá rí rèé níjọ́ tí ìlú ti bẹ̀rẹ̀ kí wàá ní nǹkan náà ṣé dandan lèèyàn máa fi ṣe papọ̀ ni ṣé dandan ni dandan lèèyàn fi ṣe papọ̀ ṣé kò tí ì tó ń tẹ́lẹ̀kọ́ lè kẹ́kọ̀ọ́ ẹ̀dá níní kólúkálùkù dá dúró lọ́tọ̀ọ̀tọ̀ kò pọ́sibù kó léde Yorùbá wà kẹ́nìkan wọn máa gbé sùnmọ̀mí bọ̀ láti ilẹ̀ ibòmíì kó lóun fẹ́ gbé wọlé Yorùbá kọ́wọ́ mọ̀ tẹ́ torí pé Yorùbá sọ pé a kì í mọ oko alájà ká pa ajá rẹ̀ jẹ kò sí pé gbé sùnmọ̀mí wọlé Yorùbá tọwọ́ ò ní tẹ́ torí ẹni dábàá fi sí bọ́dà yá àmọ́ ọkọ rẹ̀ àmọ́ bàbá rẹ̀ a sì máa àdéhùn tí ó ṣe pẹ̀lú wa kẹ́nìkan tó wá máa kó mọ̀lú àtìmọ́ wọ̀lú wa káwa mọ́ lórílẹ̀‐èdè bàbá tiwa yóò jẹ yẹn rẹ níṣu kì í jẹ́ ṣe pé yóò jẹ níṣu yóò jẹ iṣu rẹ tútù yóò jẹ iṣu rẹ ní tútù tí wọ́n rún iṣu tútù bọ́ lẹ́nu ṣùgbọ́n ó yà mí lẹ́nu àwọn ọmọ tán bí ńlẹ̀ Yorùbá ńlẹ̀ ó tu òjìrì bí bàbá Ọbásanjọ́ bá jáde yóò ní I believe in one Nigeria bàbá Bọ́lá Ahmed Tinubu náà tó sọ pé I don't believe in one Nigeria lately wọ́n náà sọ pé Nigeria must not separate now Nigeria must not separate ẹ wo tó tẹ́ ń bẹ́ mi ṣe ń bọ́ lójoojúmọ́ ẹ wo bẹ́ mi ṣe ń bọ́ lójoojúmọ́ sójúmọ́ kan mọ́ tẹ́ ẹ̀ ní gbọ́ pé Fúlàní ti pa àwọn ibì kan rẹ̀ ìjọ wo lẹ jí tí ìròyìn ò ní gbé pé wọ́n ti pààyàn níbì kan tẹ́ ẹ̀ ní rí wàhálà ìjọ wo lẹ jí tẹ́ ẹ̀ rí. àwọn à ń gbà yín nímọ̀ràn à ń gbà yín níyànjú lójoojúmọ́ ẹ wá fi wá gún lágídí àfi tẹ́ ẹ bá ṣí rédíò àti tẹlifíṣàn Nàìjíríà yóò mọ kan campaign 2027 fún yín ní ti gbogbo àwọn pírẹsẹ́ńtà yín sọ ń ṣe nù kò sẹ́ni tó rí ọ̀rọ̀ àlàáfíà rò kò sẹ́ni tó rí ọ̀rọ̀ ètò ààbò tó rí rò kò sẹ́ni tó rí ètò bí àwọn èèyàn akẹ́kọ̀ọ́ ṣe ka ìwé tí ó mọ̀yán lórí wọn ò rí rò. àfi wàhálà ojoojúmọ́ 2027 ní kíníkan El-Rufai
ó ti bínú sí Tinubu bínú sí Tambuwa àwọn nǹkan tá a máa gbọ́nù kò sí summit fétò ààbò kò tí ì síbi tí Tinubu àti Kashim Shettima ó ti bínú jáde kó bí kan pé ìwọ lọ́fà kẹ́ bínú síra yín nítorí ọ̀rọ̀ ètò ààbò ká mọ̀ pé nǹkan tá a fẹ́ nìyí àwọn ìjọba wa ti mú ọlọ́kùnkúndùn wàá rétò ààbò rí ṣe láti 1960 ààrí ètò ààbò tó mọ́yán lórí ṣe nítorí mọ́ dárúkọ 1960 ìlú yìí náà ni láti rí àwọn arábí náà ni Malatasini ní 60 Malatasini títí wọ 80 èdè tá a tó kò sí ní 2020 ní 20 to year 2000 ó ní Boko Haram láàbọ̀ ń bẹ̀ dòní ìtì wọ 20 years lọ láàbọ̀ ń bẹ̀ yìí ìjọba ní Land Army ìjọba ní Navy ó ní Air Force ó ní gbogbo ẹ̀ kò lè dákojú Boko Haram àfi káwọn èèyàn máa jókòó pẹ̀lú àwọn Boko Haram ká máa ṣàdéhùn pé ẹ̀ẹ́nì ẹ̀ pa wá mọ́ nǹkan tá à ń rínú lénìí ṣé kìí ṣe Boko Haram ní ìṣèjọba lé a lórí ṣé kìí ṣe Boko Haram ní ìṣèjọba báyìí nílùú yìí ṣé wọn wá ti gbàjọba nígbà tíjọba bá ti ń plead sí Boko Haram pé kí wọn má jà mọ́ nígbà tíjọba bá ń plead sí Boko Haram pé kí wọn má fàdìgbà mọ́ ká má dà lóru mọ́ níbi tá a bá dé yìí àwa ara wa láàrin ara wa nù ó ìjọba wa ń pe gbàgbésùmọ̀mí ẹ̀wọ̀n ń bá ní àdéhùn láàrin ìlú ẹjọ́ ń reach agreement agbésùmọ̀mí ń halẹ̀ mọ́jọba kì í ṣèlú la wà mọ́ tá bá ní orílẹ̀-èdè tán orílẹ̀-èdè náà ń sọ ó ti tán pátápátá wàláì àkàn mánéjì ẹ lọ ni ẹ wo àwọn fọ́nrán tí ó máa wọlé yìí kẹ́ wò wọ́n lọ́lọ́kan òjọ̀kan ẹ máa wò wọ́n inú mi dùn pé gbogbo alálẹ́ tí a dẹ̀ lójú mo fẹ́ kẹ́ gbọ́ ohun táwọn èèyàn ń sọ ń bí ọkùnrin kan náà gbé kó VDM létí pé mo sọpọ́ọ̀tì rẹ pé kẹ́ máa gbọ́ ẹ rí oríṣiríṣi oníranran tí ó máa wọlé bọ̀ nísìn kọ́lá ọba tó láyé tó lọ́run kó gbà fún wa nílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ló jẹ mí lógún ilẹ̀ Yorùbá ló jẹ mí lógún because in time pass through ilẹ̀ Yorùbá kò yẹ ká máa pass through ẹ̀ nítorí wàhálà àti ìlàkàkà bàbá wa láti fi ìdí ilẹ̀ tá a wà lórí rẹ̀ lélẹ̀ kò yẹ káwọ́ wà nínú ibi tí ọpọlọ àwọn èèyàn ó ti dúdú àwọn ọlọ́pọlọ dúdú ni wọ́n máa nà tí ò ní lè sọ pé ẹ má nà mí mọ́ ọlọ́pọlọ dúdú ẹni tọ́pọlọ rẹ̀ lọ láṣọ rẹ̀ ó kọ́gi ni ò ní lè yọ ẹ lọ́pọlọ dúdú èèyàn ni bó la ṣe wà lórí ilẹ̀ pẹ̀lú ìjọba ẹ tán pè ní ìjọba ẹ wo nǹkan ẹ wo ọ̀rọ̀ yẹn bó ṣe lọ́rìn tó kí wọ́n pe nǹkan ní ìjọba ká gbé sùnmọ̀mí wa máa halẹ̀ mọ́ ká wá máa jókòó ráńdì tẹ́bù ká máa make àdéhùn láàrin ara wọn pé a ní halẹ̀ mọ́ yín mọ́ pẹ̀lú agbésùnmọ̀mí nǹkan ṣèjọba orílẹ̀-èdè yìí tèmi ò ní jù báyìí lọ lórí ìkànnì yìí lénìí ọlọ́run ọba tó láyé àti sọ́ọ̀rẹ́ àtààbò rẹ̀ mo fi lórí àwọn èèyàn mi àtèmi náà o títí tá a máa padà pàdé lórí ìkànnì yìí èmi náà ti yín tòótọ́ bàbá àṣà. àwọn ọmọ sọdún kìá o àtọ́nílé àtàlejò gbogbo ẹ̀dá tábínú obìnrin náà kábẹ́gbẹ́ jáde àlejò lónílé tó ń gbàgbọ́dé ní ìsọyúsì láti rí wọn fọmọ tú. èsì náà ló ògiri òkò nílé oríta kìí o. mo wá àgbọ̀lé kùtù kún bá lọ wọlé sí jẹ. àwọn ọmọdé yẹn ń jẹ. mo dìde gbogbo ẹ̀dá ènìyàn ó bẹ nínú aginjù ni ó bẹ ládùúgbò ó bẹ nílé ni. tó ń gbàgbọ́dé nínú ìsọyúsì kó dìde kó fi àgọ́ ara
ètò ń ṣẹlẹ̀ ní agbègbè ẹlẹ́yìn àti sanlu ni pé wọ́n jí àwọn èèyàn wa gbé wọ́n sì wà lọ́wọ́ wọn so wọ́n dẹ̀ ń ṣe wọ́n léṣe èèyàn méje náà jí lẹ́lẹ́yìn so èèyàn méje yẹn ó wà lọ́wọ́ wọn up till now wọn ò tí ì sọ wọ́n lẹ̀ so ní sanlu náà àwọn ọdẹ wa tó tún jáde níjẹ̀rin èèyàn 4 ó wà lọ́wọ́ wọn so kí àbùràsà kan gbà wá kí Tinubu kan gbà wá so àfẹ́ bòròró mọ́ ilẹ̀ ìsìn àti gbogbo láti bíìsì lábẹ́ wọ́n gbé èèyàn méjì wọ́n ti gba 20 million wọ́n ti ká mọ́ owó mi wá. as a peaceful protest láǹṣe àbá anything jẹ́ pẹ̀lú nǹkan àwọn èèyàn so àkànfúlọ̀pù ọ̀nà ní àbá anything jẹ́ àṣọ ní 20,000 lówó but báyìí a kàn ní 20 million fún Kwara South lápapọ̀ so kò sí kankan tá à ń ṣe pẹ̀lú àwọn èèyàn àmọ́ kí síjú àánú wò wá. wọ́n ti rí wa. gọ́ọ̀mẹ̀ntì àti àwọn méjì wọ́n gbé wọn láti bí oṣù kan nísìnyí wọ́n gba 20 million wọ́n tún ní ká dún mọ́ ọmọwó mi wá 20 million. gómìnà làbẹ́ ṣe lè dà èèyàn méje náà gbé lẹ́yìn. wọ́n jẹ́ kó yé wa pé inú gbòòrò màá náà lọ́ka wọn. no more enter no more going o ló ń ṣẹlẹ̀ báyìí kẹ́ ẹ̀ bu abitẹ̀ wà everybody má jáde o Ọ̀ràngọ́ la wà Ọ̀ràngọ́ ni ó hàn tí báyìí lọ́wọ́ tá a wà báyìí ó hàn tí o ẹ má wálé o. ọ̀gbọ́n ní bọ̀dá mọ̀ níbi tó ó ní lórí ọ̀rọ̀ gangan ló ń bá lòkè ọ̀yàn ó ní lórí ọ̀rọ̀ yìí. gbogbo ìwà bá náà ọ̀la pé owó lẹ̀ fún ọ nígbà àwọn òun náà ní iṣu ní wà láàánú ọ. ìlú bàbá náà sọ pé kẹ́ fún ọ lówó nígbà náà. wàhálà ń ṣe ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórí àgọ́. pé kí èèyàn kó èèyàn á kó bàbá. wàhálà ń ṣe ẹ̀ lọ́wọ́lọ́wọ́. ó ti ṣẹlẹ̀ báyìí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni kò yẹ pé kíni ọ̀gá ó ń ṣẹlẹ̀ gidi. everybody wà níbi tó wà ẹ má kọjá. láti Òmàrán wá sí Ọ̀ràngọ́ bíbá anybody àmàlàyà láyà ẹ̀ ni o ẹgbà wà ńlẹ̀ ẹjọ́ ẹgbà gidi ó wà ńlẹ̀ tó bá ṣe wèrèwèrè á ṣe é no grace again. No movement. VDM, I saw your video concerning this Katsina peace deal that they did. I'm smiling, and Nigerians, please be patient. I want to take you through a memory lane, one after the other. And I want to bring proof and facts. If you are coming across this my video and you've never watched my video, please be patient and watch this. This is deep analysis with evidence of people involved with Boko Haram and banditry in our country. Look, just be patient and calm. So VDM, you were annoyed and getting angry with this peace deal. But let me show you something. This man above me, General Sani Abacha, he said something. Don't forget, I am talking as a military man. General Sani Abacha said something. He said, any insecurity that persists above 24 hours to 72 hours, the hand of the government is involved, or people influential in the country are involved. But time have passed over 20-something years now. People have forgotten the words of a wise man. So VDM, let me answer you concerning this in step by step. I know you don't like banana slangs, but let me use it. Pardon me to use it. Rikadilaba. You know, in fact, let me say this very categorical. If I were him, I would resign and face all the allegations against me. And that would have been more honorable, because from all the information we're getting, my predecessor was fully involved in some of these banditry issues. Typical is the fact that that was a permanent secretary when his children were abducted. And it was unfortunate that he had to pay ransom through the government house. And it was also very clear, based on all the allegations, that he's talking about your Minister of Defense. Government house. You know, there are so many issues. So for me, honestly, if I were him, I'll step aside and face this allegation
until I clear my name before I come back and continue my job. That should have been more honorable. And how can you imagine all these allegations against him? And he's still the Minister of Defense. I mean, that is unfair. This man could have been honorable, stay aside, face all these allegations, clear his name, and then come back and continue to do whatever he wants to do, whether he wants to remain as... You don't see this one? Now, let me show you another one. Rikadilaba. We can say now banditry is an industry in Zamfara State. Last month, we arrested a member of the State House of Assembly in banditry here in Zamfara State. We arrested a district head we also as well arrested a former local government chairman. So you can see that involvement of this class of people in banditry is more making the situation to become more and more complex. Now, let me show you another one. Rikadilaba. That is very important. Who started the Boko Haram crisis in Borno State? A governor, Modu Ali Sharif, addressed the press 2 days ago. Yes. And attempted to insult the collective intelligence and memory of Nigerians by denying any links with the dangerous, dreaded Boko Haram sect. I did reply him yesterday, and I'm expecting him to sue me, because he said he wanted to sue an Australian. You don't need to go to Australia. What you are looking for in Sokoto is in the pocket of your Sokoto. I'm ready to join issues with him, because not only did he sponsor that organization by providing funds for them, in 2003 he had a deal with the Boko Haram sect to get him to win the election, and that if he won his re-election, he will compensate the organization. When he won that election, he appointed Alhaji Bugu Foyle as the Commissioner for Religious Affairs to implement Sharia in that state. When the man attended the first Executive Council meeting, he discovered that they were all talking about contracts and how to steal money. So he went back to the camp, the Boko Haram camp, and said, "Where you send me to is Gida Barawi, the house of thieves. I can no longer be part of them." So he was asked to resign, and that was how Foyle resigned from the government of Modu Sharif. So to say that you don't know them is the greatest lie. I was just reminded this morning by somebody from Borno State that something was missing in my press statement. That in 2012 October 10, Alhaji Modu Sharif was arrested in Cameroon on grounds of his Boko Haram connection. But the government here pleaded with the Cameroonian authorities to release him, because he's a big man here. He cannot be arrested. Now, let me show you another one. Rikadilaba. And Aswaju called me. He says, "Hajia," I said, "Sir." He said, I respect your stance on not accepting the appointment. I said, "Yes, sir, because I can't be a zombie. I just can't follow you because you said I should follow you. Let me know what you have for us up north. Because if I made a mistake on Buhari, with you, the truth is written on the horizon. So I have to know what you have for us." He said he's in London, that if I can, I should go over. He offered to buy me a ticket. I said, "No, sir, I can afford a ticket." And then he said, "Can I get a hotel for you?" I said, "Yes, that I will appreciate." I took the next Lufthansa to London. I saw him that same night, and we sat
And I said, sir, the reason why I'm not accepting your appointment is because I don't know what you have for us up north. Because in the north, every single person is either waiting to be killed or kidnapped. We can't go on like this. What is your blueprint for us? He told me We can't go on like this. that he doesn't have anything for us. I said, you mean, sir, you don't have a blueprint? He said, I can't have a blueprint because if I have a blueprint, I'll be stepping on too many toes and they might even kill me. This was what he said. So, Daki, very dark man, my brother, I hope with these videos I've been able to convince you and my followers and the new people who are watching this channel that the wise man, General Sani Abacha, has already said it. All this killing, all these crimes, everything fall back to the same politician that will recycle or that recycle themselves every day to us. How many of my colleagues in Battlefront have I lost? How many of my good friends have I lost? How many of my good friends has this blood-sucking politicians taken away from their various family, while their own family are based abroad, studying abroad, doing things abroad? I maintain that the only way out of this is revolution. I come in peace.